ọmọ ìyá mi ṣóbírẹ̀ ẹ rí pé tí a bá kú ìbò là ń lọ. Gbà tí àwọn àgbààgbà ló tún fẹ́ wọ́n bọ̀ wọ́n sọ wípé ó di ewúrẹ́ jẹlẹ́jẹlẹ́ ó di àgùntàn jẹmọjẹmọ ó di alámù tí ń jẹ lẹ́bàá ògiri. Wọ́n fọgbọ́n sọ bẹ́ẹ̀ pé èèyàn máa ń padà mọ wà lẹ́gbẹ̀ẹ́ ògiri kiri ní tó mọ̀ sí pé ẹ̀mí èèyàn máa ń padà wà ní ẹ̀yìn ìkùlé yóò mọ káàkiri. Ìgbàgbọ́ Yorùbá nù. Ìran ẹ̀sìn kan bọ̀ wọ́n sọ wípé tí a bá kú á wọ̀nà lórí dáadáa tí a bá ṣe, tí a bá sì kú á wọ àlìjánnà lérí ibi tá a bá kú sí nínú àwọn kan sì bọ̀ wọ́n sọ wípé bí ọmọ náà bá kú yóò padà sínú òun, bọ́mọ ilẹ̀ bá kú yóò padà sínú ilẹ̀, bọ́mọ omi bá kú yóò padà sí àgbèrè méjì, òkun àti ọ̀sà. A ní bọ́mọ afẹ́fẹ́ bá kú yóò padà sínú afẹ́fẹ́. Àwọn èèyàn kan sì bọ̀ wọ́n ní ẹnìkan bá kú lọ́dọ̀ tiwa o, àwa ń sún ní náà ni láti wí pé kó fi wọnú òun lọ. Gbogbo àwọn tó bá dá lọ́dọ̀ tiwọn àwọn máa ń wọnú òun lọ tiwọn. Àwọn ẹlòmíì sì sọ wípé Babátúndé ni gbogbo èèyàn wípé ẹni tó bá kú yóò tún padà wáyé yóò tún wá ṣẹ̀mí. Àwọn eléyẹn àwọn jẹ́ tó bá gbogbo ohun tó sọ jẹ́ wípé èèyàn kan wọ náà èèyàn kan wà àlìjánnà. Ohun tí mo fẹ́ béèrè lọ́dọ̀ rẹ̀ ọmọ ìyá mi, nínú gbogbo ohun tí màá kà kalẹ̀ yìí èwo ni wọ́n mú níbẹ̀, àti wípé èyí tó mú náà kí láàrí dájú pé bẹ́ẹ̀ ni. Ṣẹ́nìkan ti kú yóò ti bọ̀ tí wọ́n ṣàlàyé fún ẹ? Ṣé ẹnìkan ti lọ rí tó ti padà wá ṣàlàyé fún ẹ wípé òun rí náà òun àlìjánnà? Káti a sọ wípé ẹnìkan wá sọ fún ẹ, ṣùgbọ́n à ń jàre fún ẹ. Ṣé ìwọ náà gangan o ti ní àrídájú lérí ẹ wípé tó bá kú ó padà wá lóòótọ́? Ṣé lóòótọ́ àti lódodo òyì ẹ sọ fún ẹ rí pé báyìí ni ó ṣe rí, nítorí tó bá ti bèrè ẹ léèrè òpè ní ẹnu ayé o. Ó bá ti bèrè ẹ léèrè òpè ní ẹnu ayé o. Ṣùgbọ́n ohun tó fà, ẹni tí ò tó ẹ ń kú, ẹni tẹjọ lọ́dún kan náà ń kú, ẹni tó ju ẹ lọ ń kú, ẹbí ń kú, ará ń kú, ọ̀rẹ́ ń kú, ọmọ tán bí lọ́jọ́ ń kú, ìwọ ṣì wà ńbẹ̀. Ó wá bèrè ẹ pé bo ni wọ́n ń lọ, ó sì mọ̀ wípé mọ̀kànmọ̀kàn lóye ń kànyàn. Gbogbo aládágbádá kú, níbo là ń lọ lẹ́yìn ikú? Fún mi lésì. Ó dìgbà.